wòlíì Marcus Tibetan ti fohùn ránṣẹ́ sí Alfa Labib lágbàjí o àti gbogbo àwọn pẹtíṣọ́nà tó gbé Tani Olohun lọ ilé-ẹjọ́ lọ́jọ́sí pé ẹ wò ó gbogbo ẹ̀sùn tẹ́ ẹ fi ń kan Tani Olohun yẹn kò tó nǹkan tó ń fi ń gbéyàn lọ ilé-ẹjọ́ kẹ́ ẹ kò tó nǹkan àìníṣẹ́ àìníkànṣe òun ló fà á tẹ́ ẹ fi ń ráyè tẹ́ ẹ fi ń gbé Tani Olohun lọ ilé-ẹjọ́ ó ní lókè òkun pé gbogbo nǹkan yìí kò sẹ́ni tó kà á sí bàbá yìí wá sọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí mùsùlùmí kan tó gbìyànjú láti tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ Ọlọ́run tó wáá fi bíbélì tó fi nu ìgbọ̀nsẹ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sárákùnrin yẹn bàbá yìí sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sìn tó dáa jù wípé wọ́n béèrè lọ́wọ́ pé ẹ̀sìn wo ló dáa jù bàbá yìí sọ ẹ̀yin náà mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nínú fọ́nrán yìí. Welcome to crossblog X TV. Remember to like, share and follow us. Ọ̀rọ̀ bàbá Tibetan rèé o lórí ọ̀rọ̀ Tani Olohun àti ẹ̀sìn tó dáa jùlọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ta ló lọ́hùn, ta ló tọ́lọ́hùn, ta ló tọ́lọ́hùn, ta ló ṣe gbogbo ẹ̀. Ìyẹn ò ṣe ẹni àráyè ni níṣẹ́ lọ́wọ́. The bottom line of all this criticism is just we are jobless. Kẹ́nìkan wà l'Amẹ́ríkà ń sìn tó ní ta ló lọ́hùn ní California ní Texas. Kò sẹ́lẹ̀ tó kàn anybody. Ṣebí díẹ̀ ló fi sọ. Everybody ló ń tiẹ̀. So gbogbo à ń gbé lọ sẹ́wọ̀n. Ẹ̀sà gbogbo ẹ̀ wasting of time. Ó bà wá lórúkọ jẹ́. Kò sí nǹkan tó wà ní ẹ̀ kò sí nǹkan. Ṣé báwọn Muslim ti ya ní Kaduna wọ́n ti ya Bible wọ́n ti fi nù dírí náà. Ìròyìn tó gbọ́rí ni bàbá yìí sọ yìí o. Muslim ní Kaduna ó ya Bible ó fi nù dí. Nígbà tó dẹ̀ fi Bible yẹn nù dí ìdí ẹ̀ jóná ibẹ̀ ló gbà kú. Okay, because ó fẹ́ humiliate ọ̀rọ̀ Ọlọ́run pé ṣe bí Bible ṣe ń ṣe but ìdí ẹ̀ jóná. À ń lọ kóòtù lórí kìnìún ṣe bí kíta ló wà ní kóòtù ẹni tó máa bá ń kóòtù ṣẹ̀dá Muslim but ṣé o mọ̀ pé láti ìgbà tí break news ti wà ní Nàìjíríà tó bá jẹ́ Amẹ́ríkà ẹni tí gbogbo nǹkan yẹn la máa pè ní break news ká ti fi kó àwọn èèyàn kan láyà jẹ kó tó tún sẹ́yìn díẹ̀ ṣèbí kan lánàá ń sìn wọ́n sọ láàárọ̀ yìí wọ́n ní bọ́ǹbù dún ní Kaduna ó pa àwọn èèyàn Muslim over 80 ọjọ́ tó ti ń pa Christian ń bẹ̀ tàná ní kó lọ investigate so àsìkò Ọlọ́run ó ní mi ò bí mọ́ ṣùgbọ́n mo ṣe kí ni ètèmi ni ẹ̀san mi ò gbẹ̀san Nahum 1 Nahum 2 that's what he said so àgbélọ́kọ̀t is mere wasting of time. Ẹ̀sìn ogun lẹ̀sìn Ọlọ́run. Ẹ̀sìn Ọlọ́run ni ìfẹ́. When you love your neighbor as yourself you cannot fight anybody but àwọn èèyàn ò nífẹ̀ẹ́ ìfẹ́ ni ò sí ó ní ìfẹ́ ni àkójá òfin. When you look at 1 Corinthians 13 verse 13 only he created these three things: faith, hope, and what? And love. But the greatest among these three is what? Is love. That's what he said. Tó bá nífẹ̀ẹ́ ò ní máa wá fọ́ọ̀tì mi. Tó bá nífẹ̀ẹ́ ò ní bá mi jà. Ìfẹ́ bá wà láàrin wa a máa dáríjìra wa. Ìfẹ́ gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ẹ já gbọ́ bàbá ìtàn. Káwa mẹ́jọ survive. Káwa nínú cave kan. Ṣé wọ́n pé àní lè jà? Bẹ́ẹ̀ni. We are looking for a way out. Ìfẹ́ ni ò sí o. Tí ìfẹ́ bá wà, kò sí anybody tó máa jalè. Tí ìfẹ́ bá wà, kò sí ẹni tó máa gbọ́ sókè lùyàwó ẹ̀. Tí ìfẹ́ òtítọ́ bá wà tó bá lo ìfẹ́ dáadáa, ó ní fún wa nífẹ̀ẹ́ látò òkè wá. Orin Sẹ̀lẹ̀ ló sọ bẹ́ẹ̀ o. Orin Sẹ̀lẹ̀ ló sọ. Dẹ́gbà tá gbogbo àwọn tó wọnú Sẹ̀lẹ̀ lẹ́ni ìfẹ́ náà bá wọ̀ bẹ́ẹ̀ o. Wọ́n tẹ̀lé mi lọ sí ìkómọ, wọ́n tẹ̀lé mi lọ síbi ìyàwó nínú Sẹ̀lẹ̀. Jẹ́ ká máa lọ jàre ìkómọ Sẹ̀lẹ̀ máa ń dùn gan-an. A máa rí bí a máa rí ráìsì jẹ, a máa rí fruit jẹ, ìfẹ́ ló wà ń di ẹ̀ o. So kí ló sọnù láàrin wa ìsìfẹ́? Tó bá gbé ìfẹ́ wà, àwọn tó wà lábẹ́ Adébóyè ò ní pọ̀, wọn ò ní pẹ́ tó time tó ń pẹ́ tó yẹn. Òun nìyẹn o kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí wòlíì yìí sọ wòlíì Marcus Tibetan lórí ẹ̀sìn tó dájú pàápàá lórí ọ̀rọ̀ Tani Olohun. Remember to like, share and follow us. Thanks for watching.